àwa ò bẹ̀ Ọlọ́run kí tẹnìkan tọwọ́ wa bàjẹ́ láéláé, a sì bẹ̀ Ọlọ́run àwọn tí ń béèrè fún àforíjìn. Ẹ lọ wò ó, ta ló ṣẹ̀yìn tẹ̀yìn foríjìn rí? Allah. Ẹ lọ káyé mùsùlùmí tẹ̀ títí dọ́gba ẹ̀wọ̀n, ẹ̀yin náà ò ṣàforíjìn fẹ́ni kankan. Ẹ wo iye èèyàn tẹ́ ti bà lórúkọ jẹ́, ẹ ṣàforíjìn fẹ́ni kankan. Àdèmọ́ ọ̀nà tẹ́ ẹ máa ń gbàgbé kẹ̀sì gbà làánà fi ní sùúrù láti yọ títí tọwọ́ wa fi tẹ agbára. Ara tẹ́ ń gbé kẹ̀sì gbà tẹ́ ẹ bá bá àwọn èèyàn lórúkọ jẹ́ tán. Àkọ́kọ́ ni pé ẹ pìtíṣẹ̀ ẹnìyẹn lọ Òṣogbo, àwọn tòṣogbo ọmọ ẹ̀dá láàmú. Kéèsì tẹ́nìyẹn bá wá ní against yín, ẹ wá gbé the same case. Ọ̀rẹ́ wa tó wà lọ́sùn òun ni ó líìdì, ẹ wá gbé the same case, ẹ wá dá padà sábùjá. Ọ̀gá ọlọ́pàá kan bẹ lábùjá tí mo forúkọ ẹ̀ ṣe sàárà, òun kọ́ ni IG o, àmọ́ ọ̀gá kan lòun náà. Òun ní ọ̀wá invite pé ká gbé fáìlì kéèsì yẹn wá láti state. Tí wọ́n bá ti wá gbé fáìlì yẹn débẹ̀, wọ́n ń gbé débẹ̀ báyìí, complainer ó di criminal lójú ẹsẹ̀ ni. Allah. Gbogbo yẹn láti mọ̀, amúra sílẹ̀, gbogbo ẹ̀ lámúra sílẹ̀. A ní Islam, ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ fọkàn balẹ̀, a gbọ́dọ̀ bára wa jà mọ́, àwọn táwọn wíyìn náà á bá wọn jà. Ọ̀yọ́ state la kọ́kọ́ competition lọ pé kí ló dé táwọn ẹni yìí ń bà wá lórúkọ jẹ́. Wọ́n sì fún wa lápúrúvà pé kakọ kínní akọ bárabàrà lẹ ní gbogbo kéèsì yẹn di lọ́yọ̀ state tèmi gan wà. Kí n tó wá gbọ́ nínú ọ̀kan nù wọn tí ń bá ìkejì tí wọ́n jọ jẹ́ ọ̀rẹ́ tí ń bá sọ̀rọ̀, kí n kankan láàrin wọn kó tó wá lù síta, kí n tó wá gbọ́ ń bẹ̀ wípé kọ́pì petition tí wọ́n kọ against àwọn lọ́yọ̀ state ó ní ìwọ náà wò, ìwọ fi hàn lórí fídíò nísìn, mo dẹ̀ rí pé kọ́pì petition yẹn ní lóòótọ́. Ẹni tí ò wà nípò ìjọba tí ń lo sàárín ta ló fún ní sàárín? Ẹni tí ò wà nípò ìjọba tọ́lọ́pàá bíi mẹ́rin ń tẹ̀lé ta ló fún? Ńlá fi wá jọ lọ gbé nílé agbára. Ló fi já sí pé láti wá wòye pé a gbọ́dọ̀ wá àlàáfíà fúnlẹ̀ Yorùbá. Àwa ò ní ṣe bẹ́yìn ṣe tẹ́ǹtì àwọn èèyàn lọ sẹ́wọ̀n, a ní ṣerú ẹ̀ o. Àmọ́ ẹ gbọ́dọ̀ wá tọrọ àforíjì lọ́nà tó gbàdá. Bẹ́ẹ̀ bá ti tọrọ àforíjì kò síjà, ẹ bọ́ síta, Alùsúnnà ọ̀kan ni wọ́n, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn, pẹ́ dà wọ́n rú. Bàbá wa Mudiru Markaz, gbogbo ìsọkúsọ tẹ́ sọ ń pa wọn pé bàbá ń de pampers tí bàbá ò sì de pampers, Ọlọ́run ní ṣerú ẹ̀ lọ́lá fún bàbá wa. Àmín. Ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá Mudiru Markaz ẹ jáde. Ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá wa Muyideen Ajani Bello tẹ́ ẹ sọ pé ọmọ ọgbẹ̀yìn wọn kì í mọ̀ gbígbẹ̀ ṣe wí. Allah. Bàbá Muyideen Ajani Bello tẹ́ ẹ sọ pé wèrè ń da ọ̀tá wọn láàmú, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. Bàbá wa Ìmáàmù Ọ̀fà, ẹ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Allah. Tẹ́ ẹ sọ pé ṣé màámù nìwọ yìí, àbí wọ́n tó yẹ kó mú ọ̀rá àmàlà níbi táwọn olóbìnrin ilé bá ti ń ṣènáwó, ṣé màámù nìwọ yìí, ẹ tọrọ àforíjì lọ́wọ́ bàbá Ìmáàmù Ọ̀fà. Bàbá wọn bàálù lọrin, tẹ́ ní ẹ lè kó wọn jẹ bí sàwámà, ẹ rún wọn lẹ́nu ní tí nǹkan kan ò ní ṣe, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà. Bàbá wa Ìmáàmù Ìbàdàn tẹ́ bú nípa ọ̀rọ̀ oṣù ń jọ sí, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà. Allah. Bàbá alágbára omi tẹ́ pè lórúkọ bú, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn náà. Allah. Bàbá wa Olówòrò, bàbá ti wọ 80 something going to 90, bàbá yóò bú ẹnìkan rí kọjá sọ̀rọ̀ ẹ̀hìn, sí ẹ̀sìn náà ló gbòye tẹ́ fi wá dráàgì bàbá ìfún odidi oṣù mẹ́jọ, ẹ tọrọ àforíjì lọ́dọ̀ wọn. Bàbá wa Aláàfin tẹ́ rò pé ẹ lè fẹnu yẹ̀yẹ́ òkú wọn, ẹ tọrọ àforíjì lọ́wọ́ wọn. Gbogbo nǹkan wọ̀nyí tó lè sóyàn dẹ́wọ̀n ni, ẹ̀tọ́ Ọlọ́run ní jẹ́ kéèyàn tọwọ́ tí wá lọ ẹ̀wọ̀n. Àmín. Ẹ lọ tọrọ àforíjì, ẹ jẹ́ kó wà yàn rí tì, bẹ́ẹ̀ tó ní ṣerú ẹ̀ mọ́. Ṣurutu tawba salasa, mẹ́ta ni májẹ̀mú tútúbà o. An-nadamu ala ma fata, kéèyàn so sign of remorse ní ṣẹ̀ríà wí, kọ́kọ́ regret pé n tó ṣe yìí ọ̀dà. Wàyẹ́niwí alla ya'uda ila dhanbi fima baqiya alayhi min umri, kó o sì dàníyàn pé o ò ní padà sí díẹ̀ ẹ̀ṣẹ̀ mọ́ fún tó ṣẹ́kù nínú ayé tó lò. Kó o dẹ̀ ní azmu pé rere ló kù tó máa ṣe lẹ́yìn eléyìí. Ní tí ń jẹ́ ṣurutu tawba nìyẹn. A lè tún wá sí eléyìí ní wùrùwùrù tó wà ń sà. A bẹ lọ́n kẹ́nìkan tọwọ́ wa lọ ẹ̀wọ̀n. Bí a bá ní ká wá nílé sí ọlọ́pàá, mo rántí pé nígbà tí mo dé zone 2 lẹ́kọ̀ọ́, ọlọ́njà ṣe dáadáa.
lọ́njà lórúkọ rí láyé Allah. láti géètì wọlé jáde tí máwọn tí ń tajà pọ́nlé yẹn pọ̀. ẹ̀rù ọlọ́run kan wá bí mi pé ìgbà tó ń gbọ́ kínní yóò yà ń lẹ́nu nígbà alágbájá ní pọ́blẹ́mù níjọ́sí ẹ̀yin nìkan làáfà tẹ̀hún rí tẹ́ wá pín owó tẹ́ bùn gbogbo àwọn lówó ń bí báyìí. lẹ́yìn yẹn lòun wá gbọ́ pé jáde tẹ́ sọ pé máa ṣe tiẹ̀ lọ ìyẹn lẹ́yìn ìjọ tó bí bàbá wa Ìmáàmù Ọ̀fà pé èmi ọmọ ìdílé rẹ̀ lèmi yíwọ̀n àfirú eléyìí tọ́ èmi a lérò pé nǹkan Islam ló gbé dání ni ńlá fi rán ọ ní Mẹ́kà la fi rán ọ ní Umra àmọ́ ìgbà tá a ti wá rí pé n tó gbé dání ọ̀jọ̀ mọ́ ti Islam ń ló jẹ́ apá ọtí alájí ọ̀kan lọ́mọ Adébáre ẹ̀mí rẹ̀ ó gùn Àmín. mo rí tí wọ́n ń gbé fídíò oríṣiríṣi jáde wọ́n ló ń bú mi ọwọ́ kìnnì kan ní tọwọ́ ẹ̀ ní ìbọ̀pọ̀ nígbà tá a wà pẹ̀lú ẹ̀ nígbà yẹn tí kó tó di pọ́ yọwọ́ tí ń bú gbogbo àwọn àgbàlagbà Adébáre jáde ọ̀fẹ́nu gún mi nígbà yẹn lóòótọ́ àmọ́ padà pè mí lẹ́yìn apadà jọ sọ̀rọ̀ ó dẹ̀ tọrọ àforíjì lọ́nà tí mùsùlùmí gbà tọrọ àforíjì látijọ́ ń dò ní àárọ̀ yìí asúnmọ́ra wa fẹ́ ju sanwó lọ. Allah. mo nínú ayé kì í ṣerú Adébáre ní ọ̀wá tì mí pé máa lọ bá yẹn jà no bẹ̀tọ̀ ọmọlúàbí ni Adébáre tí ọba sí ọlá ọ̀kan lọ́mọ ni gbogbo àfáàlẹ̀ Yorùbá wọn bá máa lọ kúnlẹ̀ níwájú àwọn tí ọjẹ́ nǹkan ni. Allah. òun lọ jáde ló gbèjà gbogbo àfáàlẹ̀ Yorùbá bí àwọn àfọ́ oníwàásí ilẹ̀ Yorùbá yányán tí wọ́n bá fi mí so lórí wọn tí Yorùbá wá lè fight irú ìjà yìí pé àbùkù yìí tó gẹ́ lórí Islam ìjà ń bá mùsùlùmí jà mùsùlùmí ń bára wọn jà lójoojúmọ́ àwọn ẹlẹ́sìn ìyẹn oníṣẹ̀ṣe ń bá mùsùlùmí jà àwọn ẹlẹ́sìn Christianity ń bá mùsùlùmí jà tí ń bá wá lè wá àlàáfíà ó yẹ kí n resign pé mi tó ipò yìí gbé gẹ́gẹ́ bí olórí gbogbo oníwàásí ilẹ̀ Yorùbá tó bá wá rí bẹ́ẹ̀ ṣàgáltà náà fún sákà fi mọ́.